ó ń sùn ó yàtọ̀ sí ẹni tí ó ń parọ́ wípé ó ń sùn. Ṣé rí wípé nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Màá fẹ́ jẹ́ kí a jọ lọ wo fídíò yìí. Bọ̀ kí lorúkọ àkọlé wa ni wípé jí má sùn, àkókò ti tó. Jí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wípé jí má ṣe kí ni, jí má sùn. Ẹ má gbàgbé láti follow wa lórí ìkànnì. Ẹ dẹ̀ má gbàgbé láti bá wa share sí àwọn tó ń ṣe ń sùn lọ́wọ́lọ́wọ́ wípé kí ni o, kàn jí kàn má sùn. Ẹ máa bá wa ká lọ. Let's go there. Tí wọ́n bá ní wàhálà mọ́ nígbà tí nìtumọ̀ bárasù làjálù dàwà jùnúdì yìí tí àwọn jùnúdì àwọn ọmọ ogun ló ń jẹ́ bẹ́ẹ̀, jálù dàgbùláhàtì ló ń jẹ́ bẹ́ẹ̀, jálù dàwà jùnúdì yìí tí àwọn ọmọ bàní ìsìráyílà wà wájú tí àwọn fìrìhàwọ̀ náà àti nígbà tí jálùtà gòláàtì àti dávidi tán dávidi wọ́n wá ní tòrọ́bà náà ìfìrígì aláìrán sọ́búrà dákúndà sùúrù bò wá lára wàṣẹ bìtì àpèdà mọ́nà ó sì wá fi ẹsẹ̀ wa méjèèjì múlẹ̀ fáńsọ́rì náà alẹ́ kọ̀wé mẹ́ǹkàfìrí kó wá ràn wá ṣe lórí àwọn tí wọ́n jẹ́ kèfèrí. Fàṣàmùhùm wọ́n wá bẹ̀rẹ̀ sí ilé wọn lọ bí isnillah pẹ̀lú àṣẹ Allah. Wákọ̀tọ́lọ̀ Dáúdà Jálútà Dáfídì sì pa Gòláhátì. Tí wọ́n ń sọ ń bẹ̀ lásán nìyẹn tí mo fà lọ́dọ̀ mi gbọ́rọ̀ yẹn o. Wákọ̀tọ́lọ̀ Dáúdà Jálútà wàátàwù Allah ìyìnmọ́ wà lìyíkìmá. Allah sì wá fún un ní ìmọ̀ àti ọgbọ́n. Ó tún wá sọ mbẹ́ ó ní wàlẹ́ ó lẹ́ẹ́dẹ́gbọ́ ọlọ́ọ̀dẹ́bà náà sàbàdọ́hùn báàdì. Tí ó bá wá sí wípé Allah fún wọn ní agbára àwọn èèyàn kan àtàwọn èèyàn kan láfàṣàdá ti lọ họ́rídọ̀ wọn ò bá ti dòbìlẹ̀ jẹ́. Ohun tí bẹ̀yẹn ń sọ yẹn lásán nìyẹn. Ẹ dákun ohun tí mo wí yìí kí ló jẹ́ tuntun tá a gbọ́ rí tá a sì tí ì kà nínú bíbélì inú ẹ̀. Àwọn ìyá wa lásàlásù ọ máa tẹ́wọ́ tún máa fi bọ́jú àmín. Rẹ̀ṣẹ̀ mú nínú ìwọkọ̀tọ̀ lọ́dẹ òde jẹ́ lóòdù. واتقوا الله إنما والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله ناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين آمين. Kí ni dé tẹ kúrò nínú Islam bàbá champion tẹ mọ Kùránì tó tó yìí, kí ló gbé yín kúrò nínú Islam yẹn? Kò kì í ṣe ẹ̀sìn Islam nìkan ṣo ni mo ṣe o. Mo ṣe Hare Krishna consciousness, mo ṣe kanka, mo ti ṣe tautisha. Kó tó di pé mo ṣe wá discover pé Ọ̀rúnmìlà ni Elédùmarè rán wá bá ọmọ káàárọ̀ oòjíire. Gbogbo àwọn èyí tẹ́ ṣe yẹn ṣé Nàìjíríà náà lẹ ti ṣe ni tàbí ìlú bo lẹ ti ṣe gbogbo ẹ̀sìn tẹwọ̀ ìtẹ̀sọ̀ ẹ̀ online lẹ ti ṣe ni tàbí ó ń ṣe ní Nàìjíríà? Ó rọrùn fún èmi láti ṣe ohun tó bá wù mí torí mi ò ní òbí tó máa ń dá mi dúró. Bọ̀ nǹkan tí mo mì ní pé àwọn ẹ̀ṣẹ̀ mọ̀ pé mo rìnrìn àjò díẹ̀. Mo kàn fẹ́ kóòdù àwọn ìrìn àjò tí mo rìn ní. Okay. Mo rìnrìn àjò díẹ̀. Mo kúrò nílẹ̀ Nàìjíríà láti bá àwọn èèyàn ṣe. So mo ṣe wá rìn onírúurú àwọn ọ̀gbìn tí wọ́n bá dénú igbó kìjikìji onírúurú igi lèèyàn máa pàdé. Èèyàn ti ń pàdé igi arèrè, máa pàdé igi àràbà, máa pàdé igi àyàn,
máa tàgédé ojú igi obì igi kòkó. Mo ṣe wá ń bá àwọn èèyàn yìí pàdé tẹ́lẹ̀ bá ní ìmọ̀ kan lòun ní mo lè lọ́dún kan lọ́dọ̀ ẹ̀ tí mo bá tún kúrò ń bẹ̀ tẹ́lẹ̀ bá ní ìmọ̀ kan lòun ní ìgbà tí mo fi ń ṣe Hare Krishna consciousness ọdún 2 ni mi fi jẹ nǹkan ẹlẹ́jẹ̀. Bẹ́ẹ̀ ni ayé ìgbà yẹn ni à ń ṣe ẹ̀sìn Bhaktifanda Swami Prabhupada eléyìí tó dá Hare Krishna consciousness nílẹ̀ Bhagavad Gita. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni kàńkà Islam yẹn ni mo pẹ́nu ẹ̀ dáadáa mo dẹ̀ ṣe deeper life dáadáa. Tòun tí mo ṣe ń ṣe wọ̀nyí náà mo ń kọ́ ifá ṣá o. Torí ó rọrùn fún mi láti kọ́ ohunkóhun tí wọ́n bá ń kọ́ lé ayé yìí kò tíì sí nǹkan ọ̀hún tẹ́ni tí wọ́n bá ti ná máa ń kọ́ ni ó rọrùn fún mi dáadáa. Àtìgbà yẹn náà ni àìsàn yìí náà ti bẹ̀rẹ̀ o. Èmi ò nígbà kan téèyàn máa ń sùn ìgbà tóorun bá ti kùn mí ni ìgbà mo bá dẹ̀ ti jí mo ti jí náà nìyẹn. So ó máa ń rọrùn dáadáa púpọ̀. Ṣùgbọ́n èyí tó wá ṣe pàtàkì tó jẹ́ kí n kúrò nínú Islam ni wípé nígbà tí a bá hàn tú tán a ṣẹ̀ṣẹ̀ tún lọ wá ewé igi oko àwọn bàbá wa láti fi sọ́pọ̀tì ẹ̀ ni. A ṣẹ̀ṣẹ̀ mú kinní kan ni a pè ní gàrí tíra. A ṣẹ̀ṣẹ̀ tún lọ wá ọ̀pọ̀lọpọ̀ nǹkan òye sọ látẹ̀gùn ló ṣe jẹ́ wípé mo wá wípé ó dáa ẹ jẹ́ ká practice àwọn bàbá wa yìí láì fi lárúbáwá sí i ṣó máa ṣiṣẹ́ àbí kò ní ṣiṣẹ́ àwa ṣe wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ táwọn bá fẹ́ ṣe titi wọn tí wọ́n bá ṣe tán wọ́n á ṣẹ̀ṣẹ̀ lo nǹkan àwọn bàbá wa láti fi support ẹ̀ ó túmọ̀ sí pé it contains half truth or half power kò dẹ̀ lè work dọ̀là ọlọ́la tẹ́ ẹ̀ bá fi nǹkan míì kún àwọn nǹkan bàbá títí wa wọ́n sọ pé ńgbà tí Ọ̀rúnmìlà wà láyé dáṣà orí ọ̀tá wẹ̀sẹ̀nù àwọ̀ àlùjọ ọ̀dọ̀ eégún lébelébe ní ìsàlẹ̀ ojú omi àwọn ọmọ aráyé wọ́n ṣàgídí sí Ọ̀rúnmìlà wọ́n ní ogun àásán dé wọ́n ní ogun àbẹ̀dé Ọ̀rúnmìlà ní irọ́ ni wọ́n ń pa ó ní èké ni wọ́n ń ṣe ó ní àásán wọn ò lè mú òun kò sì lè mú àwọn ọmọ òun ó lè tó bá já sí kú tó bá mọ̀ kọ́ ó ní pèrègùn àbóhun párun mo wẹ̀ṣẹ̀ tán mo mú okùn ọ̀rọ̀ awẹ́dẹ́wẹ̀lẹ̀kẹ̀ mo bá wá wẹ̀rì àwa fún wa irú àkóṣe fáyẹ̀nsì Ọ̀rúnmìlà ti tò sílẹ̀ bá a ṣe máa ṣe ẹ máa wá ewé báyìí ẹ máa wá ewé báyìí ẹ gùn papọ̀ ẹ ṣe báyìí báyìí tẹ́ ẹ bá ṣe láì lo nǹkan lu ẹlòmíì ní adé rí bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé we have to go to the best power tó ní the highest quality of vibration ìdí tá a ṣe dúró sí ìdí ìṣẹ̀ṣe nìyẹn ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọn ṣíṣe.